náà pè mí wípé tọ̀ àwọn ọmọ mi ẹ ṣeun o that time a lọ mú wọlé mi ìlú mi sẹ́rìnì sí mi fúlára bọ̀ nígbà tó dáàrọ̀ ọjọ́ kejì mo dá sẹ̀ríà fún nígbà mo dá sẹ̀ríà fún láàárọ̀ ọjọ́ kejì ó sá ìgbà yẹn ló ti á wá rí pé òun ò lè bá mi gbé mọ́ ó wà ń lọ gbé lọ́dọ̀ ẹ̀gbọ́n màmá ẹ̀ tílé wọn ò jìnnà sọ́dọ̀ wa because èmi ti kà kún fáírọ́ọ̀sì pé kó má kó àmì kó má kó ran àwọn tó kù kó má jẹ́ pé àwọn tí màá máa lé káàkiri máa pọ̀ so ọjọ́ kìíní ọmọ mi ò sá jáde ọjọ́ kejì kò sá jáde ọjọ́ kẹta kò sá jáde ìgbà tó wá di ọjọ́ kẹrin mo wà ń sọ́ọ̀pù wọn mẹ́ẹ̀mọ́ ń jẹun ló bá dé láàárọ̀ ọjọ́ náà ó wá láti ibi tó ń gbé ó dé ó dúró lé wa lórí náà ni kò kí wa ìyá wa ń sọ fún pé dúró tó dúró yìí mi fẹ́ wàhálà o má jẹ́ kí bàbá ẹ kínú bí wa nígbà tó dé nìsí tó kẹ́nì kankan ibi tó sá ti ń ba sọ̀rọ̀ ọyún ló bá yẹ̀yìn padà ló bá lọ báwọn èèyàn rẹ̀ tí wọ́n ń kọ́ lẹ́kọ̀ọ́ wípé mo lé òun nílé so kò wá sunlé mọ́jú ọjọ́ yẹn ibi tá a ti wá ń wá káàkiri pé ẹsẹ̀ ọmọ ṣe é jáde ńlé àárí àṣegbàṣàwò. ẹ̀yin èèyàn Wàsíù ọlọ́run òjọyàn ló ké gbàjarè wá sọ́dọ̀ aláàjì Dr. Oriyomi Hamzat wípé ó ní wọ́n ti pààrọ̀ ọmọ òun lọ́wọ́ o ó lọ́mọ òun tóun bí tóun fọ̀já àrán pọ̀n pọ́nmọ òun kọ́ lélẹ́yìí o Aisha ọmọ 18 years tóun bí ó lọ́mọ òun kọ́ ni o pé arúmọjẹ́ ti ń bẹ nú ẹ̀ o pé ọmọ òun ò kí ń hùwà bí eléyìí o ó ní lọ́sàn-án kan òru kan ni Aisha ló lọ pàdé ọ̀gbẹ́ni kan tí wọ́n ń pè ní Lukú lórí Facebook nọ́bàjọ́ ń ṣe wọléwọ̀de wọ́n ní Lukú yìí ló bẹ̀rẹ̀ sí ń kó àwọn ẹ̀sìn mùsùlùmí kan ló bẹ̀rẹ̀ sí ń kó sí lọ́pọlọ ẹ̀sìn mùsùlùmí tó yàtọ̀ sílẹ̀ táwọn òbí rẹ̀ tí wọ́n fi ń kọ́ tẹ́lẹ̀ ló wá di wípé gbogbo nǹkan wá ń di àràmù lójú ẹ̀ ó ní tẹ́nìkan bá sálámọ̀ síra ẹ̀ kò ní dáhùn yóò wá dodi kalẹ̀ pátápátá nígbà tó fi padà délé gbogbo nǹkan táwọn òbí rẹ̀ ń ṣe nulẹ̀ àràmù ní gbogbo ẹ̀ lójú ẹ̀ ẹ̀yin èèyàn ẹ dẹ́kun lẹ́bàá ẹ súnmọ́ bí o ẹ bá wọn nǹkan fìdílé tàbí ká fìdílé nǹkan kẹ tí wọ́n fi ti gbéyàwó ọ̀rọ̀ ó ní pé ẹlẹ́hàá kan tí wọ́n ń bẹ lágbègbè tí wọ́n ń gbé yẹn pé lẹ́hàá yẹn náà irú ẹ̀sìn tó ti Lukú tó fi kọ́ Aisha náà ni ẹlẹ́hàá yẹn náà gbé dání lẹ́lẹ́hàá bá tí wọ́n fa Aisha mọ́ra pé súnmọ́ bí jẹ́ nǹkan ọ dáadáa ló wá bẹ̀rẹ̀ sí ń kọ́ pọ̀lọpọ̀ nǹkan sí lọ́pọlọ gbogbo ọpọlọ ẹ ti wá dàrú pátápátá débi pé ó dórí ètò Kókórò Alátẹ gan wọ́n ń sálámọ̀ sí kò dáhùn wọ́n ní gbogbo orí iṣẹ́ tí ń bẹ nínú iléeṣẹ́ Àgídìgbo rédíò station wọn ó ní àràmù ní gbogbo ẹ̀ ẹ̀sìn òdì pàmbélé ni wọ́n kó sọpọlọ Aisha ọpọlọ Aisha wà bẹ̀rẹ̀ sí ń ṣiṣẹ́ kíṣẹ́ ẹ̀yin èèyàn ẹ súnmọ́ bí ẹ tún wá fi ti gbéyàwó ọ̀rọ̀ torí pé kíni eléyìí ó gbẹnu tán ó lékenkà bẹ́ẹ̀ náà ló pàkàṣọ ẹ bá ń kọ́mẹ̀ntì kẹ́ máa láìkẹ́ sì máa pín káàkiri lógúnlógún lọ́gbọ̀lọ́gbọ̀n kó lè ti kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára láì dé ìnà pẹ́nu ó yá ẹ̀ ń sọ níbẹ̀. ẹ má gbójú Aisha o ẹ má gbójú rẹ o sàlámù àlékún Aisha Aisha sàlámù àlékún Aisha dákun má gbójú rẹ o Aisha sàlámù àlékún ṣé kò gbọ́ mi ni. ó ń gbọ́ ọmọ Nàìjíríà gbà mí wọ́n ti pààrọ̀ ẹ. ṣé àrọ́m ni sálámọ̀ ni Aisha Aisha ṣé o gbọ́ ní àrọ́m ni sálámọ̀ ni ọmọ ọdún mélòó ni ẹ Aisha ọmọ ọdún mélòó ni ẹ kai ọmọ ọdún mélòó lọmọ yín 18 years ẹ kálẹ́ sà. ẹ kálẹ́ o. ẹ ra sà. ẹ kálẹ́. yes sà orúkọ yín sà. orúkọ mi ni Wàsíù ọlọ́run òjọyàn. ọlọ́run òjọyàn Wàsíù ọlọ́run òjọyàn láti bo. láti ìlú Ìbàdàn bíi. kí ló ṣẹlẹ̀ tẹ́ fi dórí ètò Kókórò Alátẹ lálẹ́ òní. nǹkan tó ṣẹlẹ̀ ni pé àti bíi ọdún mẹ́ta ó ní àwọn kan tí ń bá mi gba ọmọ mi tọ́. wọ́n ràn yín lọ́wọ́ àbí. wọ́n ràn mí lọ́wọ́
wọ́n ń ba ayé ọmọ mi jẹ́ ni. lọ́nà o. ẹ ṣe ọmọ yìí jẹ́ ọmọ dáadáa láti ilẹ̀ kò kí ń ta mí lẹ́nu kódà mi kì í lù nítorí pé kò sẹ̀mí kì í sẹ́yìn. kì í sẹ̀mí kò sí sẹ́ta aran tí kì í jẹ́ kò sì sí nǹkan kan kò sí nǹkan tí mo lè sọ wípé n ló fi ń hùwà burúkú tàbí wà páàlè látìgbà tó ti wà ní kékeré títí tó fi wá dé SS2 that is 3 years ago kò dẹ̀ ní chance àti mọ ọkọ rẹ̀ nítorí pé tó bá lọ sí school á dé sí ṣọ́ọ̀pù mọ̀mọ́ ẹ̀ then ṣọ́ọ̀pù tó wà lẹ́gbẹ̀ẹ́ ìyá ẹ̀ ibẹ̀ náà ló ti ń kọ́ṣẹ́ oògùn títà so ipò máa wọlé ó di 10 alẹ́ láti 7 àárọ̀ including Sunday so kò ní chance láti kọ́rẹ̀ kò dẹ̀ ní nǹkan kan bọ̀ ó wá fún pé ọmọ kan lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ wa tó jọkùnrin òun wà ní ìjọ àwọn alisuna alágbòódì. àwọn alágbòódì. àwọn alágbòódì. ẹ ṣeun báwọn bẹ́ẹ̀ ṣe lóhùn. so ọmọ yẹn ó wá rajà lọ́wọ́ ẹ̀ ó ṣáà introduce ẹ̀ sínú nẹ́tíwọ̀kì wọn. by virtual of network àwọn alágbòódì yẹn. àwọn alágbòódì yẹn. okay. so by virtual of that ló bá di wípé wọ́n bá dọ́rẹ̀ lórí Facebook wọ́n sábẹ̀rẹ̀ sí ní kó igbó sí lórí. igbó ọ̀rọ̀ sí lórí àwọn nǹkan tí ò kí ń sára ẹ̀sìn wọ́n ń pè lẹ́sìn fún. èmi ò wá dá kan mọ̀ nítorí pé mùsùlùmí lèmi náà ọmọ mi ń kírun déédéé ó ń ṣe gbogbo nǹkan tó yẹ kó ṣe nínú ẹ̀sìn ṣé màmá lù tìtorí ẹ̀ ni a suspect ọ̀ǹtì tó wá di pọ́ńpìpìà fún WAEC àti NECO last year nígbà tó di pé wà ní SS3 so kí ni nǹkan tí a máa ṣe ni pé kàkà kó kàwé alukoran ni ó jì so wọ́n pìpì àfẹ́ exam lèmi pé kò kí ń lójú oorun lóru kò kí ń sùn bọ̀ téèyàn bá ń pìpì àfẹ́ exam nǹkan náà ni nǹkan tó dáa lèèyàn ń ṣe èmi ò fura ìgbà tí rìsọ́ọ̀tì sáde ó fèlì méjèèjì ó fèlì WAEC ó fèlì NECO kí ló dé rìsọ́ọ̀tì tèmi kọ́ lélẹ́yìí bí mo ṣe jókòó yìí kì í ṣe pé mo ń polówó ọjà programmer ni mí mo dẹ̀ máa ń kọ́ ẹ lẹ́kọ̀ọ́ bí mo ṣe wá ń kọ́ ẹ lẹ́kọ̀ọ́ yìí kì í ṣe rìsọ́ọ̀tì tèmi lélẹ́yìí báwo ló ṣe jẹ́ ibẹ̀ yẹn ni ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ pé ó ṣàṣọ fún mi pé òun ò lọ skul torí pé téèyàn bá lọ sí skul àárọ̀mù ni so téèyàn bá lọ sí skul àárọ̀mù ni kí wàá ló wá fẹ́ ṣe jẹun òsánìmọ̀ sùnlé ó ní báàgì lòun máa kọ́ èmi ò mọ bí wọ́n ti rán báàgì o tó bá mọ ọbẹ̀ jẹ́ ká mọ̀ so nígbà tó sáré àárọ̀ ọjọ́ kejì ó bá lọ bá ẹlẹ́hà kan ẹlẹ́hà yẹn tó lọ bá ẹlẹ́hà kí lápá mú ó lọ bí tán ti rán báàgì ó wáá fẹ́ bá mi fi sí ẹnu ẹ̀kọ́ṣẹ́ that was December last year. ìyẹn ẹlẹ́hà yẹn. ìyẹn ẹlẹ́hà yẹn. ẹ̀ẹ́dẹ̀ ṣé ẹjọ́ sọ àtẹlẹ́hà ni. mi ò rẹ̀ lẹ́hà rí àjọsọ so àárọ̀ ọjọ́ kejì yẹn ìgbà tá a ti tọrọ ti rí bẹ́ẹ̀ yẹn because èmi fẹ́ mọ àwọn tó wà nínú òkùnkùn tán tàfà sí inú mọ́lẹ̀ mi ni mo lọ sí police station arrest ọlọ́pàá àmì arrest ẹlẹ́hà àti ọkọ ẹ̀ then ìyẹn ọkọ ẹlẹ́hà ẹ̀yọ́ boy tó wá introduce ẹ̀ sí network wọ́n wá rí i pé àwọn fẹ́ jẹ́ ìyá oníyà wọ́n fà á wọlé síbẹ̀ so ìgbà tí wọ́n fa boy yẹn wọlé bí àṣedélé lálẹ́ ọjọ́ náà ọ̀rọ̀ ti di ọ̀rọ̀ community because ọmọ àdúgbò náà ni boy lukú yẹn àti àwọn ẹlẹ́yà so wọ́n ní pé àmì baálẹ̀ ó sọ fún mi wọ́n bá mi sọ̀rọ̀ nígbà tán gbé mi pé ká lọ parí ẹjọ́ mo dẹ̀ sọ ní police station ìjọ́ kejì gòkè tí wọ́n bá ti lè mo kọ́ fárígá wípé mo máa gba nǹkan tí wọ́n ń pè ní ìjìyà because téèyàn bá fẹ́ lùyàn lẹ́gba ó yẹ kí correction yẹn kó wà intensive enough so that wọ́n á lè sá sẹ́yìn wípé máa gbowó lọ́wọ́ àwọn èèyàn wọn kó tó di pé máa dáríjì wọn but títorí ọ̀rọ̀ àdúgbò àti everybody mi ì gbà kọ́bọ̀ lọ́wọ́ wọn wọ́n ní ká settle ẹ̀ wọ́n dẹ̀ tọwọ́ bọ̀wé pé àwọn ò ní dọ́dọ̀ rẹ̀ mọ́ àwọn ò ní bá sẹ́nì tì mọ́. that last year ó kù bíi 4 months tó máa clock 18 years but wọ́n ti bẹ̀rẹ̀ ìrìn àjò wọn látìgbà tó ti wà ní 17 years
tí mo ti nọ́ọ̀sì ẹ̀ nínú ilé tó yẹ pàgbára mi ò ká mọ́. So by virtue of all this, nígbà yẹn pé community ti dìde sí i, wọ́n gbé mi lọ sí ọ̀dọ̀ àwọn àmì ẹni tó jẹ́ baálẹ̀ àdúgbò. Fine, àparí ẹ̀ mò ń wò, màá ṣàràn ọmọ mi ní school. Mo wá rò pé òkè ó possible kò jẹ́ pé kò ní ẹ̀kọ́ tó ní ló jẹ́ kí wọ́n máa ráyè kó gbó sí lórí. Mo ẹ̀rú ẹ̀ sí mọ́drazat, mo ẹ̀rú ẹ̀ ó ń lọ sí lesson pé kò ṣe extramural class so that a lè tún exam yẹn sí. Pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run ó ṣe jamb, ó dẹ̀ ní 185 ní ló score ní jamb. After that ẹ̀ẹ́nẹ́kò tó ṣe jáde lẹ́nu ó tún sí pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run. Bọ́ nǹkan tí mo máa rí nígbà ọjọ́ tó clock 18 years, ìjọ yẹn ló decide pé òun ò ní kí mi mọ́ nínú ilé. Tí mo bá sálámọ̀ sí kò ní dáhùn, kò dẹ̀ sálámọ̀ sí èmi náà mọ́. ṣé aráàmù ni sálámọ̀ ni. Aráàmù ni ò, torí pé wọ́n ti jẹ́ orí wípé káfíìrì ni mí. Gbogbo èèyàn ló ní bídíà lọ́dọ̀ ọwọ́ aláwọ̀ mi. So nígbà tọ́rọ̀ rí báyìí mo wá pé lágbájá, mo mọ̀ pé mo ti lùsẹ̀ pẹ̀lú gbogbo nǹkan tó wà nínú ọpọlọ yìí, bọ̀ mo wá bẹ̀ jẹ́ kó mọ̀ níwọ̀ nìkan tá a bá jọ máa gbé papọ̀, má jẹ́ kó dọ́dọ̀ àwọn àbúrò ẹ̀ o, obìnrin làwọn náà. Fine, ó rò pọ̀ èrè ni mò ń ṣe. À ń bọ́ eré àlìyàn bọ̀, ìgbà tó máa yá ló bá di pábùrú ẹ̀ bẹ̀rẹ̀ sí ní avoid mi. So ìgbà tábùrú ẹ̀ avoid mi. ẹ sì jọ ń gbénu ilé náà ni. a jọ ń gbénu ilé ni, sẹ́yìn pé ọmọ tó ti ń yára síyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ á sá sẹ́yìn, kò ní kí mi. obìnrin làbúrò ẹ̀ náà. obìnrin làbúrò ẹ̀ náà tó tẹ̀lé. nígbà tọ́rọ̀ rí báyìí ó ṣe lè máa wá sọ gbogbo eléyìí tó ń ṣe yìí fún mi. má jẹ́ ń bẹ́ bọ́bọ ní ẹrù ẹ o, mo ti kìlọ̀ fún ọ o, tábàjọ máa gbé. Kò sáà gbọ́ràn, ó sáà tẹ̀ra mọ́ wáàsí tó ń ṣe fáwọn ọmọ yẹn. Ó wá dọjọ́ kan mo ti bí iṣẹ́ dé, ọmọ mi yẹn tó tẹ̀lé tó jábù rẹ̀ ó wá kọjá wájú mi, kò kí mi, kò kúnlẹ̀. Ibi tí inú ti wá bí mi ní pẹ̀tọ́, ibi tọ́rọ̀ dé dúró lálẹ́ yìí mo gbúdọ̀ gbégbèsè. So mo wá pè lágbájá, mo kọ́kọ́ gbà létí gbogbo ibi tó bá wọ́ọ̀lù lálẹ́ yìí mo ti rọ́wọ́ ẹ̀. So jíjáde tó jáde síta, èmi wá mú àdá, mo fẹ́ lọ gé ẹgba tí màá fi lù ú. tẹ́ fi ná òun àbábúrò ẹ̀. tí màá fi ná òun. òun ẹ̀gbọ́n. because mo pè sí ọwọ́ ẹ̀ ni. So ibi tí mo ti má dá yẹn, láńlọ́ọ̀dù ìyàwó láńlọ́ọ̀dù ló wá rí pé àdá tó gbọ́ ó kàn bẹ̀ síta ni. Mo dẹ̀ lọ rí síbi àmì ọ̀rẹ́ tí mo fẹ́ gé jáǹtè mi, mo fi pamọ́ nulẹ̀, yóò kúkú padà wọlé. But unknown to me, police station Gbági tẹ́jọ́ wọn ti wà tẹ́lẹ̀ ń lò lọ. Ọlọ́run ṣeun. Ìgbà tó lọ síbẹ̀. ẹja ṣe pápá. Ok, nígbà tó lọ síbẹ̀, nígbà tó sáà di aago 11 alẹ́ wọ́n pè mí, nǹkan bí aago 11 sí aago 12 wọ́n pè mí. Ọdẹ kan ló pè mí ní àwọn ọdẹ tó ń ṣọ́wájú Akíngbadé junction yẹn náà pè mí wípé tọ àwọn rọmọ mi ẹ ṣeun o. That time a lọ mú wọlé, mi ìlú mi sẹ́rìnì sí mi fúlára. Bọ̀ nígbà tó dára ọjọ́ kejì mo dá sẹ̀ríà fún. Nígbà mo dá sẹ̀ríà fún láàárọ̀ ọjọ́ kejì ó sá. Ìgbà yẹn ló ti á wá wípé òun ò lè bá mi gbé mọ́, ó wà ń lọ gbé lọ́dọ̀ ẹ̀gbọ́n màmá ẹ̀ tílé wọn ò jìnnà sọ́dọ̀ wa, because èmi ti kà kún fáírọ́ọ̀sì pé kó má kó ran àwọn tó kù, kó má jẹ́ pé àwọn tí màá wá máa lé káàkiri máa pọ̀. So ọjọ́ kìíní ọmọ mi ò sá jáde, ọjọ́ kejì kò sá jáde, ọjọ́ kẹta kò sá jáde. Ìgbà tó wá di ọjọ́ kẹrin, mo wà ń ṣọ́ọ̀pù wọn mẹ́ẹ̀mọ́ ń jẹun, ló bá dé láàárọ̀ ọjọ́ náà, ó wá láti ibi tó ń gbé, ó dé, ó dúró lé wa lórí náà ni kò kí wa. Ìyá wa ń sọ fún pé dúró tó dúró yìí mi fẹ́ wàhálà o, má jẹ́ kí bàbá ẹ̀ kínú bí wa. Nígbà tó dé nìsí tó kẹ́nì kankan, ibi tó sá ti ń ba sọ̀rọ̀ yún ló bá yẹ́yìn padà ló bá lọ. Ó
ó bá lọ báwọn èèyàn rẹ̀ tí wọ́n ń kọ́ lẹ́kọ̀ọ́ wípé mo lé òun nílé so kò wá sunlé mọ́jú ọjọ́ yẹn. Ibi tá a ti wá ń wá káàkiri pé ẹsẹ̀ ọmọ ṣe é jáde ńlé àárí àṣegbàṣàwò ìgbà tí ó bẹ̀ tó bí aago 11 náà bá pè wá láti human rights ní gate. Ìgbà tí mo débẹ̀ instead tí àwọn yẹn bí wọ́n ṣe gbé ọ̀rọ̀ kalẹ̀ mo ti rí i pé wọ́n ti wà bias. So mi ò ní option than to play along so that màá lè fool everybody. Wọn ò ní kọ́ lọ́gbọ́n tó kọjá òye ẹ̀ àwọn náà sì ní gbọ́n ju bí tí wọ́n wà lọ. Wọ́n jẹ́ kí n ro anything down wípé wọ́n kàn rọ̀ mí ìwà tó ń hù àwọn ti róríṣiríṣi kéèsì kémi jọ kí n jẹ́ kó máa ṣe nǹkan tó ń ṣe kí n fún ní freedom kí n ṣe gbogbo ẹ̀ kò sí wàhálà wọ́n ṣàfà lé mi lọ́wọ́. Case study nǹkan tó àmì ẹjọ́ tó rìn tó kọ́lẹ̀ wọn jẹ́ rí kankan wọ́n kẹsà kan náà wè sórí tébù fine ẹnìkan wá tó wá tẹ̀lé wa ẹni yẹn dúró títí tá a fi parí session yẹn bọ̀ wọ́n introduce ẹ̀ tó jẹ́ lára àwọn àfáà àjàmọ́ wọn introduce ẹ̀ mi náà dẹ̀ sọ̀rọ̀ mo wá sọ fún wọn pé ọ̀rọ̀ yìí ẹni tó wá kọ́ ló ní ẹni tó ní ọ̀rọ̀ ní Lukman kàn bá mi pè kàn bá mi invite ẹ̀ so wọ́n wá fún wa ní jọ́ méje wọ́n wá invite Lukman yẹn wá tó yẹ kó ló initiate ẹ̀ sí that network so Lukman dẹ̀ jẹ́wọ́ ipò ló initiate ẹ̀ lóòótọ́ so ńgbà tó jẹ́wọ́ tí mo wá wò pé ọgbọ́n òun fẹ́ dá sáwọn kinní yìí tọ́pẹ́ ni àwọn tó wà ń kọ̀rọ̀ gangan wọ́n á fi lè come out dáadáa mo wá ní Lukú mo fà lé ẹ lọ́wọ́ síbò ló fẹ́ fẹ́ náà ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo fà lé ẹ lọ́wọ́ so mo fi gọ̀ wọ́n ó ń lọ síbi sẹ́ta ní kó máa lọ ó ń bọ̀ bọ̀ n tí ó yà wá lẹ́nu lánàá ni pé ó kẹ́rù so ẹrù yẹn tó kó ó fẹ́ sá lọ níjọ́ Sunday wọ́n ló lọ látàárọ̀ súlẹ̀ ni so lílọ látàárọ̀ súlẹ̀ tó lọ sá látàárọ̀ súlẹ̀ sàn pé ojú wa ti wà láàrẹ̀ ó wá dàárọ̀ àná ó wá kẹ́rù ibo ló ń kẹ́rù lọ by virtue of that ló jẹ́ kí Awasaki Agidigbo níbi ìpẹ́tọ̀ ó dàbí pé wọ́n ti fẹ́ ṣe proper abduction so that kí Ọlọ́run ọba kó lè gbà wá ní ló jẹ́ ká ké wá sí ọ̀dọ̀ àwọn ọmọ Nàìjíríà wọ́n dákun kí wọ́n gbà wá o. gbogbo ẹ̀yin abiyamọ ayé gbogbo ẹ̀yin òbí tẹ́tẹ́ ń ṣiṣẹ́ tẹ́ sì jẹun ọmọ ayé yìí ó ti di nǹkan míì òbí ó ṣiṣẹ́ àwọn kan sì dúró kọ̀kọ̀ wọ́n fẹ́ daṣẹ́ òbí nù àfi kọ́lọ́hún ó là wá o ẹ má gbójú Aisha o ẹ má gbójú rẹ o sàlámù àlékún Aisha sàlámù àlékún. Aisha dákun má gbójú rẹ o Aisha salamu alaikum ṣé kò gbọ́ mi ni. ó ń gbọ́ ọmọ Nàìjíríà gbà mí wọ́n ti pààrọ̀ ẹ. ṣé àrọ́m ni sálámọ̀ ni Aisha o gbọ́ ní sáà rọ́ọ̀mù ní sálámọ̀ ni ọmọ ọdún mélòó ni ẹ Aisha ọmọ ọdún mélòó ni ẹ kai ọmọ ọdún mélòó lọmọ yìí 18 years. By this year March. ọmọ àpè 19. March ọdún yìí ló pé 18. Okay. Ló pé 18 years. ṣé wọ́n ní kẹ́ má sàlámù àbí kẹ́ má dáhùn kí lè tó wà dára lóhùn ok bóyá bí tó wà yìí àrọ́ọ̀mù ni Aisha ṣé àwọn àfáàyín ló ní kẹ́ má dáhùn sálámù àwọn kọ́ bọ̀ fúnra ẹ ló kọ̀ dísáì láti má dáhùn Aisha àwọn
ẹ̀sìn wọ́n ti brainwash ẹ̀ wọ́n ti sọ ohun tí ò sí inú ẹ̀sìn fún. òbí ó sì máa ṣe wàhálà pé kọ́mọ òun kó lẹ́sìn kó bẹ́gbẹ́ pé kó lẹ́sìn western education kó dẹ̀ tún ní ẹ̀sìn èyí tí ó jẹ́ pé èèyàn ò ní ṣaláì má fẹ́ jẹ́ kọ́mọ rẹ̀ ó ní kó lè ráyè ṣe kó tún lè rọrùn ṣe. ayé ti wá di nǹkan mi o. wọ́n gbà mí wọ́n ti pààrọ̀ Aisha mọ́ ń lọ́wọ́ kọ́mọ Nàìjíríà gbà mí o kọ́mọ Nàìjíríà gbà mí wọ́n ti pààrọ̀ ẹ̀ mọ́ ń lọ́wọ́ o. ẹ má jà fojú ẹ̀. kọ́mọ Nàìjíríà gbà mí o. lóòótọ́ ó ti pé 18 years kódà ó ti ju 18 years lọ ṣùgbọ́n ẹ má jà fojú ẹ̀. ṣé ẹ̀dẹ̀mọ ọ̀dọ́ kílẹ̀ pé ó kọ ẹni tí ẹ sọ pé ẹ fà á fún ṣọ́ọ̀dù ẹ̀ ló wà ní. no kò mi ò fà fún. no ẹni tẹ pretend tẹ fà á lé lọ́wọ́ tí bó so fẹ́ ṣọ́ọ̀dù ẹ̀ ló wà. ọ̀dọ̀ ẹ̀kọ́ ló wà ọ̀dọ̀ ẹ̀gbọ́n ìyá ẹ̀ tó gbé. ẹ ti bó ti bá ń fa máìkì yẹn sọ́dọ̀ bàbá yìí padà nígbà tí Aisha ti kọ̀ tó ti dolóńdù tí ò sọ̀rọ̀ síbẹ̀ ẹlẹ́ẹ̀ ti fà á fẹ́ nìkan pé. mi ò fà á fún un mo fi gọ̀ wọ́n síwájú. náà ni ṣọ́ọ̀dù ẹ̀ ló wà. ọ̀dọ̀ ẹ̀kọ́ ló wà ọ̀dọ̀ ẹ̀gbọ́n ìyá rẹ̀ ló wà ó dẹ̀ ń gbé bẹ́ẹ̀ ẹ̀gbọ́n ìyá rẹ̀ dà wọn ò wá ń tí wọn. ṣé ẹ máa ń kí àwọn ṣá. wà ó ń kí wa ebe mi pẹ̀lú ẹ̀ ti jọ sọ̀rọ̀ lẹ́nì àti tú Kùránì dáadáa lẹ́nì tá a ti jọ sọ̀rọ̀ ó ń sọ̀rọ̀ kò yóò di ẹ̀kọ́ tí wọ́n kọ́ ni kò mọ̀mọ̀ ni. ṣébi tí máa ṣe ní ilé náà nù. ara o. màá kílẹ̀ sọ. àrọ́ọ̀mù ni rédíò lọ́dọ̀ òun. wáò. bọ àwọn tí wọ́n kọ́ wọn ṣé wọ́n ní mọ́tò. nítorí yà mí lẹ́nu pé gbogbo wọn náà ní iPhone. àrọ́ọ̀mù ní iPhone. nítorí yà èmi lẹ́nu nù o torí pé. kí ló ń ṣe Aisha kí ló máa ń ṣe kí ló ń fa iPhone ṣe. ìrọ̀lẹ́ nìkan ló iPhone àrọ́ọ̀mù ni o lọ́dọ̀ wọn. aṣọ gan tí wọ́n wọ̀ gan àrọ́ọ̀mù nítorí pé ebi western àwọn westerner ni wọ́n ṣe aṣọ tẹ̀ ń wọ̀ technology ṣáláṣọ. tó orí Facebook náà ti train ẹ̀ up. àrọ́ọ̀mù ni yẹn lọ́dọ̀ wọn. ẹ mọ̀ pé bàbá èmi àti Aisha nígbà tá a jáde ó sọ̀rọ̀ ó sì sọ̀rọ̀ ṣùgbọ́n ó ní òun ò lè sọ sáfẹ́fẹ́ pé ìwọ ni ìpè àrọ́ọ̀mù ni láti sọ sí afẹ́fẹ́ ní kó yóò tiẹ̀ lè convince mi kémi náà ó lè join ìjọ wọn pé ṣé ìlànà ó sì nílànà ànábì sọ̀sọ́là náà làwọn ń tọ̀ ṣúgà já. Aisha ẹ bá ń gbé ẹ bá ń nà sí ṣé n tajọ sọ náà ni tó bá tẹ̀ sí pé àbí Aisha ṣé àbí bàbá màmá ẹ gbà mí o wọ́n ti pààrọ̀ ọmọ mọ́ lọ́wọ́ o. ṣe rí àfàfàn pé ẹjọ́ ọmọ ó ṣe ní tí àwọn kan ní ẹjọ́ ọmọ àtọ́sọ pé ọmọ lè ṣe ní tó bá wù ú. abiyamọ tó bá bímọ ń jẹ́ kọ́mọ rẹ̀ ó rin àrìn nu. ẹ sì mọ ìjọ tó wà bí. gbàgbé máìkì sọ́dọ̀ wọn ẹ mọ̀jọ tó wà. tí wọ́n sọ fún wa ni pé àwọn ò níjọ ṣùgbọ́n torí pé mo fún ní free hand ó ní fóònù lọ́wọ́ ó sì láwọn tó máa ń pè lóru kódà níbi tá a ti dúró tá a ti láti wọlé ẹni yẹn ti pè wọlé lẹ́ẹ̀márùn tó máa ń bá a sọ̀rọ̀. fóònù ẹ̀ wá dà. ó wà ń bí. nọ́mbà ẹni yẹn dà. ó wà ń bí.
ẹ tí wàá pe nọ́mbà yẹn lálẹ́ yá àbí. àìní ò pé o. àìjá pe nọ́mbà yẹn ẹ̀já pe nọ́mbà yẹn. ṣe rí àti fojú hàn kò le ṣùgbọ́n irú ìrìn àjò báyìí tọ́mọ bá rìn ìbànújẹ́ ní máa jẹ́ fòbí bó ni ó sì ṣe rí mọ̀ pé ọ̀la wọ́n lè máa gbé ok ẹ jẹ́ n try nọ́mbà yẹn wọ́n kò máa wàláì wọ́n máa gbọ́ wa báwọn bọ́bọ́ ṣe ń gbọ́ wa yìí gan ṣé kìí ṣe àràmù lọ́dọ̀ wọn ẹ̀ ń gbọ́ rédíò ẹ̀ ń lo iPhone ẹ̀ ń yẹ. ẹ gbà mí lórí ọ̀rọ̀ Aisha, ẹ gbà mí, wọ́n ti pààrọ̀ ọmọ mọ́ ń lọ́wọ́, ẹ gbà mí, ọmọ Nàìjíríà gbà mí, wọ́n ti pààrọ̀ ọmọ mọ́ ń lọ́wọ́, Aisha ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀, ẹ gbà mí o, ọmọ Nàìjíríà gbà mí, wọ́n ti pààrọ̀ ọmọ mọ́ ń lọ́wọ́ o, ẹnìkan náà ló kọ́ bojú fún o, àmọ́ bí ó ti rí o, àmọ́ bí ó ti rí o, ìbojú rẹ̀ o ní mo ti dànù lánà tá a wá o. ẹ ti bojú lẹ̀. Ó ti ń ríǹgì o ọlọ́run jẹ́ wọn. Salamu alaikum. Salamu alaikum. Ọkọ̀ọ̀tì. Ẹ̀yin abiyamọ ayé ẹ máa kú fàdúà iṣu ọmọ tó bá jìnnà. Salamu alaikum. Salamu alaikum. Salamu alaikum. Salamu alaikum. bóyá èèwọ̀ sí ni wọn gbó wọn ọkùnrin báwọn lórí fóònù o bóyá èèwọ̀ ni o bóyá èèwọ̀ ni o ọmọ singin èèwọ̀ kíni lórí fóònù ni wọ́n ti bá Aisha sọ̀rọ̀ ṣé ọkùnrin ní bá sọ̀rọ̀ ni àbóbi tóbìnrin ní bá sọ̀rọ̀ ni wọ́n ń gbọ́ wa ní ẹ̀já tó àyẹ̀ lẹ́ẹ̀kan sí. Yes. Ẹ mọ ibi tí ó yá ẹ gbà ẹ sálámù. Salaam alaikum. Salaam alaikum. Láti rédíò Agidigbo lẹ ti ń gbọ́ wa o ibẹ̀ la ti pè yìí ṣé ẹ ń gbọ́ mi mà. ẹja fẹ́bi lórí ọ̀rọ̀ Aisha ni ó wà ní ọ̀dọ̀ wa ń bì báyìí ní iléeṣẹ́ rédíò Agidigbo. ẹjọ́ mà a fẹ́ rí yín kẹ́ wá sí iléeṣẹ́ wa. For what reason? kó má bàa sí lórí ọ̀rọ̀ Aisha ẹ ṣẹ́mẹ́ tó jẹ́ Aisha. For what reason? Let's try million. Okay. Hello ma. Hello ma. Ẹ jọ̀ọ́ mo fẹ́ bẹ̀ yín. ọkùnrin náà tó ń bá mi sọ̀rọ̀ ni àbí obìnrin? Obìnrin ni. Firstly, ẹ jọ̀ọ́ mi ò kí ń bọ́kùnrin sọ̀rọ̀ ẹ sọ fẹ́ nìyẹn torí kọ́ má lè gbà kọ́ lọ́dọ̀ yìí. So anything tẹ́ bá fẹ́ sọ ẹ sọ fún mi directly. Okay. Okay. Sorry for Go that. on. A fẹ́ bi yín pé mo fẹ́ bi yín pé ṣé àwọn òbí Aisha ló fa Aisha lé yín lọ́wọ́ àbí bó o láìsà ṣe dé ọ̀dọ̀ yín. Ṣé tó fi ń gbé lọ́dọ̀ mi àbí báwo? Bẹ́ẹ̀ni. Tó ń gbé ní ilé mi àbí ṣó wà pẹ̀lú mi? Bó ṣe ń wá sí ọ̀dọ̀ yín tẹ́ ẹ fi ń kọ́ ní ẹ̀kọ́ bẹ́ẹ̀ ṣe ń ríra ṣáwọn òbí ẹ̀ fà lé yín lọ́wọ́. Ṣé wọ́n pè é ṣáwọn òbí ẹ̀ ló sọ fún yín pé àwọn fà lé mi lọ́wọ́ pé kí n máa kọ́ lẹ́kọ̀ọ́ àbóhùn ló sọ fún yín pé mò ń kó òun lẹ́kọ̀ọ́? A pè é.
ẹ ń pe nọ́mbà ẹ̀ àwọn òbí ẹ̀ dẹ̀ sọ wípé ọ̀dọ̀ yín ló ń jẹ̀ sí ọ̀dọ̀ yín ló máa ń wá. ọ̀dọ̀ mi ló máa ń wá. Bẹ́ẹ̀ ni. àsìkò àgbà mélòó ló ti dé ọ̀dọ̀ mi tó lè fi sọ pé ọ̀dọ̀ mi ló máa ń wá ẹ̀mí èlò ló ti wá sí ọ̀dọ̀ mi. torí ẹ̀ náà la ṣe fẹ́ rí yín ẹ yọjú. no ẹ máa dá mi lóhùn pé àsìkò mélòó ló ti dé lọ́dọ̀ mi ẹ fi ń sọ pé ọ̀dọ̀ mi ló máa ń wá ẹ̀mí èlò ló ti wá sí ọ̀dọ̀ mi. ṣé ẹ pé lálẹ́ yìí mà ṣé ti bá sọ̀rọ̀ lálẹ́ yìí ṣé ti pé lálẹ́ yìí. ṣé mo ti bá a sọ̀rọ̀ lálẹ́ yìí. Bẹ́ẹ̀ ni mo ti bá a sọ̀rọ̀ lálẹ́ yìí bọ̀ mo ti ṣọ́ ẹ̀ nọ́mbà ẹ̀ lálẹ́ báwo ló ṣe wá ń sọ pé ọ̀dọ̀ mi ló ń gbé. torí ẹ márùn lẹ ti pé lẹ́nu lálẹ́ yìí gangan ẹ ti pé lẹ́ẹ̀ márùn nísì tí ó dọ́dọ̀ wa. mo pe nọ́mbà ẹ̀ mo ń fẹ́ láti rí jẹ láti bí ọjọ́ mélòó mo rí pé ṣíṣọ́ mi ìjẹ̀wà wọ́rì ni mo tún pè bí akí ló ń ṣọmọ yìí o mo pè é lónìí sùn pé mo ti wá pè lónìí ṣé mo ti ṣe nǹkan míì àbí ẹgbẹ́ rí lọ́dọ̀ mi àbó ń gbé ní ọ̀dọ̀. kí lẹ ń pè sí mà bó lẹ ṣe mọ̀ gan. kí ni mò ń pè sí báwo ni mo ṣe mọ̀ gan báwo gangan lẹ́yìn gan ṣe mọ̀ gan báwo gangan lẹ́yìn gan ṣe mọ̀ mi gan tẹ̀sí challenge mi pé báwo mo ṣe mọ̀ gan kí ni mò ń pè sí. ẹbí bàbá rẹ̀ la wá o ẹbí bàbá rẹ̀ la wá o ẹbí bàbá rẹ̀ lèmi tẹ̀ ń bá sọ̀rọ̀ yìí. bẹ́ẹ̀ ni mà. ẹ máa sọ̀rọ̀ directly ẹbí bàbá ẹ̀ lẹ́yìn. bẹ́ẹ̀ ni. tó kí wọ́n sọ pé mo ṣe fún un ṣé mo jẹ́ ọmọ ẹ̀yìn àbí kò gbé ilé yín mú. rárá o ṣùgbọ́n bó ló ṣe dọ́dọ̀ yín gan la kò fẹ́ béèrè lọ́wọ́ yín. báwo ló ṣe dọ́dọ̀ mi sọ́dọ̀ mi ló wà pẹ̀lú mi ní àbí ilé mi àbí kò sí ní ilé pẹ̀lú yín. àti pé mà kí lẹ fẹ́ bá a sọ gan tẹ́ fi ń pè é. àǹtí ẹ dá mi lóhùn ṣẹlẹ̀ ló ń gbé pẹ̀lú mi ní àbẹ́ ẹ̀rí ọmọ yín nílé. a rí i. kí ló dé wọ́n tẹ̀sẹ̀ láìpẹ́ mi kí ló dé fún mi ní problem nínú láìpẹ́ mi kí ló dé ní problem ẹ yìí. ní sùúrù madam ẹ ní sùúrù. kí ló dé ṣẹlẹ̀ tí wọ́n tẹ̀sẹ̀ mi tẹ̀ fún mi ní. a rí i ṣùgbọ́n àbọ̀ rẹ̀ ni àrí Aisha lódìdí ẹ̀kọ́ tẹ̀ ń kọ kò. ìyàpọ̀ ẹ̀lẹ́rìí kí ló dé tẹ̀ fún mi lórí mi ṣé ó ẹ bá yín. ẹgbà nọ́mbà rèé. ẹ̀yin abiyamọ ayé ẹ̀yin ọkùnrin ẹ̀yin náà ti gbọ́ pé wọ́n ní àwọn kì í gbé nọ́mbà ọkùnrin àwọn ìbọ́kùnrin sọ̀rọ̀. ìyá ẹ̀yin abiyamọ ayé ẹ wá bá wa pè wọ́n. ẹ mọ̀ pé ẹ̀yin obìnrin ọkùnrin ẹ má wulẹ̀ pè wọ́n torí tẹ́ ẹ bá pè wọ́n ó ti pé wọ́n máa kọ́ọ̀tì. ẹ̀yin ìyá àlùbáríkà ẹ̀yin abiyamọ ayé ẹ gba nọ́mbà yìí gangan bá wa pè wọ́n. èmi ò mọ ẹ̀kọ́ tẹ́ẹ̀kọ́ ọmọ tí ó fi yapa. ẹ mọ̀ ọkọ pé àti dáhùn eléyìí àrọ́ọ̀mù ni àti dáhùn sálámọ̀ àrọ́ọ̀mù ni àti báyà rẹ̀ àti kíyà rẹ̀ àrọ́ọ̀mù ni. bẹ́ẹ̀ sì rèé ẹ̀ ń lo fóònù bẹ́ẹ̀ sì rèé ẹ̀ ń lo mọ́tò. gbogbo àwọn nǹkan tó yẹ pé tẹkinọ́lọ́jì ló gbé e wá ọlọ́run tiẹ̀ ṣe wà láì gbọ́ ọ̀dà mi lóhùn ta o. ó ní òun ewu àràmù ni kí òun sọ̀rọ̀ lórí rédíò àràmù ni kí òun lè dáhùn sálámọ̀ ní gbogbo ayé ṣùgbọ́n dáhùn sálámọ̀ ń ta. ṣùgbọ́n nọ́mbà yìí wọ́n ló pè lẹ́ẹ̀márùn-ún ní ó dà pé 10:10 gan ló pè 0704 888 0860 070 4 8 88 0860 0704 888 0860. Oh, Kenny. Sorry. 0704 888 0860. ẹ bá pè wọ́n ẹ bá bẹ̀ wọ́n ni o nọ́mbà Aisha kí wọ́n block ẹ̀ lọ́dọ̀ wọn kí wọ́n má pè mọ́ nọ́mbà Aisha kí wọ́n block ẹ̀ lọ́dọ̀ tiwọn kí wọ́n má pè mọ́ kí wọ́n mú kúrò nù kí wọ́n yọ òun kúrò nù kéèdì èyí tí wọ́n máa ń fi àwọn èèyàn sí ń tiẹ̀ kí wọ́n yọ ọ́ kúrò ṣùgbọ́n
ẹ jẹ́ ń sọ léyìí lórí lábẹ́ aṣọ ẹ má jẹ́ ń sọ sáfẹ́fẹ́. ẹ tún káàbọ̀ padà yẹn wa ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn o bó o lẹ ṣe rí sí ẹ wá rí i pé ó yẹ kí àwọn òbí kó máa fọwọ́ tó le kó máa fi mójútó àwọn ọmọ wọn kó lọ́ọ́ má jẹ́ kára ẹni tí ó lọ kó gbó sọ́pọ̀lọ́ àwọn ọmọ wa tọpọlọ yẹn wà bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ kíṣẹ́ ọmọ tí ò dá nǹkan kan mọ̀ ọmọ yẹn 18 years fa ẹ dẹ̀ bẹ̀rẹ̀ sí ń lọ ọpọlọ ẹ̀ sọ́tún ẹ̀ ń lọ sósì ẹ̀ ń kó ẹ̀sìn òdì ẹ̀ ń kó sí lọ́pọlọ wọ́n bẹ̀rẹ̀ sí ń misbehave mo mọ̀ pé lè ó ti kọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin òbí lọ́gbọ́n báyìí kí ni nǹkan tẹ́yìn ti rí gbá múnú fọ́nrán ìṣẹ̀wò tán yìí ẹ jẹ́ darapọ̀ lábọ́lá àrùwú sí kan bá mi comment kẹ́ máa like kẹ́ sì máa pín káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó lè ti kan ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn lára àní rí jù báyìí lọ lórí ilé tí a mú wá fún yín ní sáà yìí bó ti ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ yìí gbogbo ìpátá náà lẹ́la àǹfààní láti máa gbọ́ lórí ìkànnì àdàbà tẹlifíṣàn àdàbà ọ̀nà ní à ń sùngbẹ́ iná ń jó ẹ̀yẹlẹ́gbẹ̀rẹ̀ ńlẹ̀ àdàbà àtúntì fọ̀fẹ̀rẹ̀ àwọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀.